Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tún gbénu ìmọ́lẹ̀, àyàn torí pé ẹ dára sí wa. Bí kì í bá ṣe ti ẹ̀yin, kí ni kí Ísírẹ́lì kó máa wí nísinsìnyí? Àyàn ọ́ fún ọwọ́ agbára tẹ́ fi ń dì wá mú títí di àsìkò yìí. Agbẹ́yìn gada gbogbo àtọ́là padà sọ́dọ̀ yín. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a ó tún máa wò mí ní àkókò yìí wípé a kú àṣálẹ́, a kú àárọ̀, a kú ìyálẹ̀ta. Ní gbogbo ibikíbi tẹ́ ò ti máa wò mí, aburú kò ní wọlé tọ̀ yín, ibi inú ayé kò ní kàn yín. Ewu tó ń wo àwọn èèyàn nínú ayé lórúkọ Jésù kò ní wo yín. Ewu tó ń wo àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí lórúkọ Jésù kò ní wọlé tọ̀ ọ́. Ìjìgbẹ̀yìn ayé kò ní jà ọ́. Mo kí wa ní ilé tàbí ní oko tàbí lẹ́yìn odi. Mo kí wa pé àsìkò ojúmọ́ tòní, agbára ìwà láàyè Elédùmarè yóò dì yín mú. Ẹ ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àkókò tí Sátánì ń pè láti mú àwọn èèyàn kúrò lórí ilẹ̀ lórúkọ Jésù, ẹ ò ní rìn lásìkò náà. Àsìkò tí ewu ń bá ní nínú ilé, ẹ ò ní wà nínú ilé. Ìṣọ́ Ọlọ́run ààbò rẹ̀ yóò dájú lórí yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. So ní báyìí, mo fẹ́ ká lọ sí inú ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá wo àkọlé tó wà lórí òkè yẹn, ó sọ fún wa pé ìyàtọ̀ láàrin ẹ̀rí ọkàn àti ẹ̀mí mímọ́. Méjèèjì ni àwọn èèyàn ń dà lura wọn. Ẹlòmíì ẹ̀rí ọkàn á bá sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ dàrẹ́ tí ò ń lò. Ìyàtọ̀ wà láàrin méjèèjì. Ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. Báwo la ṣe rí ìyàtọ̀? A rí wípé Jésù ní èmi ò ní lọ láì fún yín ní ẹnìkan. Ṣùgbọ́n kí ìwà àwọn Ọlọ́run tí àwọn dátà náà tá a sì fi ń wò wá, iná ò ní tán lọ́wọ́ yín, ẹ ò ní ná kan tán kẹ́tọ́ orí kan. Ọ̀run ò máa pèsè fún yín. Bá kówó kúrò lórílẹ̀‐èdè lórúkọ Jésù, ọ̀run ó pọ́ǹpù owó sọ́dọ̀ yín lórúkọ Jésù, ẹ ó ra àánú gbà. So mi ò ní fọ́ìsì láti sọ̀rọ̀ lọ títí. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí a fún mi láàárọ̀ yìí, òun ni mo fẹ́ sáré lò kánkán kí n lè tètè jíyàn tá a fi rán mi kí n sì padà sí ibùjókòó mi. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So mo wá láàárọ̀ yìí láti wá jíyàn tá a fi rán mi ni ohun tá a fi fún mi. So ọmọ Ọlọ́run ṣe mọ̀ wípé ìyàtọ̀ bẹ láàrin ẹ̀rí ọkàn àti ẹ̀mí mímọ́. Báwo la ṣe fẹ́ là á? Lóòótọ́ àwọn méjèèjì iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni, ẹ̀mí sì ni wọ́n. Lóòótọ́ àwọn náà lè pínra wọn, ẹ̀mí mímọ́ náà sì lè pínra rẹ̀. That means wọ́n lè pínra ẹyọ kan, ẹ̀rí ọkàn yẹn lè control gbogbo the whole world. Bẹ́ẹ̀ náà lẹ̀mí mímọ́ lónà ṣe ń control gbogbo the whole world. Ẹnìkan ṣoṣo náà ni. Torí sọ pé ẹ̀mí ni Ọlọ́run. Àwọn tó sì ń sìn lẹ́mìí, wọn ò ní má ṣaláì sìn lẹ́mìí àti ní òtítọ́. So gbogbo wọn gbọ́dọ̀ jẹ́ olótìtọ́. Wọ́n á lè mọ̀ pé ẹ̀mí mímọ́ ló ṣe kíni. Ìwà kan ṣoṣo lẹ̀mí mímọ́ ní. Ìwà kan ṣoṣo ni ẹ̀rí ọkàn náà ní. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A rí wípé ìwà tẹ́ni bá lẹ́mìí mímọ́, ìwà tẹ́ bá lọ́wọ́ eléyìí, á lè bá lọ́wọ́ eléyìí. So tá bá tún wá wò ó, àwọn kan tí ń sọ lábẹ́nú pé ẹ̀mí mímọ́ jẹ́ olùtùnú, yes, òótọ́ ni. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn náà máa ń tuni nínú. Nígbà tó fẹ́ hùwà bàjẹ́ tó kàn rẹ̀ gbọgbẹ́, ẹ̀rí ọkàn á wàásù fún ọ pé má ṣe bẹ́ẹ̀. So mọ̀ pé kó bá sí ò dáa. Ṣùgbọ́n lákòókò kan, ẹ̀rí ọkàn ò kì í dédé tètè jáde nítorí wípé Sátánì mọ ẹ̀rí ọkàn ṣùgbọ́n kò mọ ẹ̀mí mímọ́. Kí ni ìdí? Ìdí ni wípé ẹni tó fúnni lẹ́mìí mímọ́, òun náà ni Jésù Kristi. Sátánì ò mọ̀ kó tó di pé ó mọ̀. Ó ti pẹ́, ó ti late kó tó mọ̀. Ó wá wò pé Ọlọ́run lè fi nǹkan yìí pamọ́ fún mi. Praise the Lord. So tá bá wà rí pé lórí igi àgbélébùú ni ó ti gbà wípé ọmọ Ọlọ́run ni Jésù ṣe lóòótọ́. Gbogbo bó ṣe ń sọ kò tí ì gbàgbé. Ọlọ́run ò bímọ kan darí. Ṣùgbọ́n nígbà tí ó dé orí igi àgbélébùú, ó wá wò pé káì, àṣé Ọlọ́run tiẹ̀ lọ́mọ, iṣẹ́ ń bàjẹ́. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ikú àtàjíǹde rẹ̀ lórí igi àgbélébùú. So ohun tí mo wá fẹ́ fàyọ ni wípé ẹ jẹ́ ká wo ìbẹ̀rẹ̀ ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn wà nígbà tí àwọn èèyàn wà nínú ọgbà Édẹ́nì. Ó ń bá wọn ṣiṣẹ́ pọ̀ ká má bàa sì wà wò. Ṣùgbọ́n Sátánì á máa borí rẹ̀ nígbà míì. Ìmọ̀ràn Sátánì máa ń borí ẹ̀rí ọkàn. Tá bá wo ìmọ̀ràn Sátánì àti ẹ̀mí mímọ́, ẹ̀mí máa jẹ́ ó yé ọ wípé bó bá gba ìmọ̀ràn yìí, ohun tí ó padà end ẹ̀rí o. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn ò ní sọ ohun tó ń bọ̀ fún wa. Ìdí yìí tún wá pé ìyàtọ̀ wà láàrin méjèèjì. Ẹ̀rí ọkàn
Sátánì lè borí rẹ̀ tó bá mú ìmọ̀ràn rẹ̀ wá. Ìdí nìyẹn tí ìránṣẹ́ Ọlọ́run bá lẹ́rìí ọkàn tí ò lẹ́mìí mímọ́, Sátánì lè borí ọkàn rẹ̀. A rí wípé àwọn Ádámù àti Éfà wọ́n jẹ́ ti Ọlọ́run lóòótọ́, wọ́n sì mọ̀ pé Ọlọ́run ló dá wọn, àmọ́ wọ́n ní ẹ̀rí ọkàn, kò sí ẹ̀mí mímọ́. Yóò dára fún wa. So ẹ̀rí ọkàn, mo fẹ́ ká lọ wo ibẹ̀ kan nínú Bíbélì, ká wo ibi tí ẹ̀rí ọkàn tí ọkọ bẹ̀rẹ̀. Ẹ̀rí ọkàn máa ń dáni lẹ́bi láì tí ì jẹ́ pé èèyàn ti dá yàn lẹ́bi. A ti sọ fún ọ pé n tó ṣe ò dáa, a sì tù ọ nínú pé tó dáa ṣe báyìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìwé Genesis orí 3, ibẹ̀ láti ọkọ rí ìfarahàn ẹ̀rí ọkàn. A rí pé tá a bá wo ẹ̀mí mímọ́ ò tí ì farahàn lásìkò yìí, lẹ́yìn wípé ìgbà tá a fẹ́ dá ayé àti ọ̀run, ẹ̀mí mímọ́ àpíà. Torí pé kí ló fi rí bẹ́ẹ̀? Torí pé Jésù àpíà. Tí Jésù ò bá àpíà, ẹ̀mí mímọ́ ò lè àpíà. Bó tiẹ̀ àpíà, ẹ rí, Jésù ti wà ń bẹ̀. Ó ní nípasẹ̀ la ṣe dá ohun gbogbo. Jésù wà ń bẹ̀, Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ wà ń bẹ̀. So gbogbo wọn wà ń bẹ̀. Àwọn ẹgbẹ́ mẹ́rìnlógún òde ọ̀run wà ń bẹ̀. So ìgbà tá a fẹ́ dá ayé àtọ̀run, Ọlọ́run wò pé ayé ló wà ní jújú. Ẹni tá ò bá pè ṣiṣẹ́ kì í ṣe. Kò dàbí tílé ayé. Àwọn dúró, wọ́n wò pé kán pe àwọn. Ẹ̀mí Ọlọ́run ti bẹ̀rẹ̀ fẹ́ ṣiṣẹ́, ṣùgbọ́n kò rí bí ṣiṣẹ́. Mẹ́wàá ẹ̀mí mímọ́ ò ríṣẹ́ kankan ṣe. Wọ́n wá ní kí ìmọ́lẹ̀ kó wà. Rántí ìwé Jòhánù, Jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé. Rántí ìwé Mátíù, Jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tá a tẹ̀dó sórí òkè kò lè farasin. Jésù ò ṣe fi pamọ́. So nígbà tí Jésù Kristi dé tá a pè ní ìmọ́lẹ̀, a rí wípé ẹ̀mí mímọ́ yẹn ṣe wá bẹ̀rẹ̀ operation tiẹ̀. Baba, Ọmọ àti Ẹ̀mí náà wá pàṣẹ. So ní báyìí, láti bá Jésù ti kú òun bẹ̀, ẹ̀mí mímọ́ ò ṣe nǹkan kan. Mo sọ fáwọn èèyàn, mo ní Jésù ti wà nígbà ayé Abrahamu. Rántí pé áńgẹ́lì 3 ló lọ bá Abrahamu lálejò. Wọ́n sì sọ fún Abrahamu pé àwọn ń lọ Sódómù àti Gòmórà. Nígbà yẹn Abrahamu wà ní Gbòmáìrè láti lọ pàbẹ wọn. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ni wípé Abrahamu ó ń bẹ́ni kẹta sọ̀rọ̀, kò pé ní áńgẹ́lì Olúwa, ó pè ní Olúwa. That means tá a bá sọ fún ọ pé Jesus is Lord, ẹlòmíràn ní àwọn àkèsí ẹ̀, ó ní Olúwa. Olúwa ló ń pè. Gbogbo ọ̀nà tí Ádámù, mi fẹ́ lọ́bẹ̀ ní ìsinmi, mi fẹ́ kó tà sí gbọ̀nà tí Ádámù bá Jésù sọ̀rọ̀, tó bá Jésù sọ̀rọ̀, ó sọ fún wípé Olúwa, Olúwa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ní báyìí Ádámù àti Abrahamu àti Olúwa Jésù Kristi sọ̀rọ̀ tán. Nígbà tí wọ́n dámọ̀ràn tán lórí àti fìdí, Abrahamu fẹ́ defend láti má jẹ́ kán pa Sódómù àti Gòmórà wọn. Ṣùgbọ́n nígbà tó yá, Abrahamu ò rí ṣe, torí bó ṣe ń sọ Olúwa ń dá lóhùn. Bí tó bẹ̀rẹ̀ ìdí náà, Abrahamu ti dákẹ́. Ó wá rántí ẹnìkan pé ọmọ àbúrò mi yóò dára fún ọ. Ṣé nígbà tí wọ́n kúrò níbẹ̀, Ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀, torí pé ó fẹ́ fún Abrahamu lọ́mọ. Ó ti pàṣẹ, Jésù Olúwa ti fún Abrahamu lọ́mọ táwọn ti bá tiẹ̀ lọ́kọ̀ lọ Sódómù àti Gòmórà láti lọ pàbẹ wọn. Nígbà tí Lọ́ọ̀tì rí àwọn áńgẹ́lì Sódómù àti Gòmórà, ó lóun rí áńgẹ́lì 2. Abrahamu lóun rí Olúwa sí 3. Yóò dára fún wa. So gbàtàn lọ bí àti parun, áńgẹ́lì 2 ló lọ. Olúwa wa ti padà sáyé rẹ̀, ó ti parí iṣẹ́ tó fẹ́ ṣe. Kí ni iṣẹ́ rẹ̀? Ó fún Sárà lọ́mọ. Òun ló sọ wípé ní wòyí àmọ́dún, Sárà ó sì bí ọmọkùnrin. Ẹ jẹ́ ká dánu dúró bẹ́ẹ̀. Torí lórúkọ Jésù, ìwọ tó ń gbọ́ mi náà, ìwọ náà ó bí ọmọ ẹ̀rín. Gbogbo ẹ̀yin tí inú yín kọ̀ láti gbọ́mọ dúró níṣẹ́jú yìí, lórúkọ Jésù, ikùn yín kó gba àlejò ọmọ tuntun, kó gba àlejò ọmọkùnrin tuntun, kó gba àlejò ọmọkùnrin tuntun. Bẹ́ẹ̀ ni yóò rí yẹn. Níwòye oṣù 9 lórí afẹ́fẹ́ yìí, ó ní testimony. Jésù Olúwa.
So ibi tí mo tún wá lọ rèé, ìwé Jẹ́nẹ́sísì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹjọ sọ́rí. Ó ní wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti Éfà aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Ṣẹ́ni báyìí, Ádámù fi ara rẹ̀ pamọ́. Kí ló sọ fún pé ó ti ṣẹ̀? Ẹ̀rí ọkàn ni. Kí ló jẹ́ ó fi ara rẹ̀ pamọ́? Ẹ̀rí ọkàn ni. Ẹ̀rí tí Èṣù bá lu conscience yẹn pa, tó ti lù pa tí ò sí mọ́, ẹ rí pé irú ẹni yẹn ò ní mọ tó dáa tàbí tí ó dáa, yóò kàn sáà máa hùwà burúkú lọ́nà ni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Conscience yẹn jẹ́ control fún èèyàn láti má hùwà burúkú, torí ẹran ara ó ti dàpọ̀ mọ́ àwọn nǹkan kan. Ó ní Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún pé níbo ni ìwọ wà? Ẹ wo gbọ́dọ̀ yẹn, ibo ló wà? Ó ti sá pamọ́. Sọlọ́run ò wá rí ibi sá pamọ́ sí. Ó sì wí pé mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí tí mo wà nínú ihò, mo sì fi ara pamọ́. Ọlọ́run, mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí. Ẹ̀rù sì bà mí. Ọlọ́run ó fi ohun tó pọ̀ fún èèyàn láti mọ̀ sí wa o. Ẹ̀rí ọkàn yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ti ń ṣiṣẹ́ náà ayé Ádámù. Ó ti ń ṣiṣẹ́ náà ayé Ádámù. Ẹ̀rí ọkàn bẹ̀rẹ̀ láti inú ìwé Genesis. Ó dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n kí ló dé tí Jésù fi fún wọn lẹ́mìí mímọ́? Ni wípé ẹ wo àwọn tó kan Jésù má gbélébùú, wọn ò ní ẹ̀rí ọkàn mọ́. Èṣù ti kọ́ńkà ẹ̀. Ó ti jẹ́ kí wọ́n máa hùwà bó ṣe wù wọ́n. Ó jẹ́ ká máa gbégbé ayé bó ṣe wù wọ́n, so that wọ́n ò ní ẹ̀rí ọkàn kankan. So ìdí nìyẹn tí Jésù Kristi fi ń lọ tó fi promise wa ní ẹ̀mí mímọ́. Ó ní èmi lọ pèsè àìsílẹ̀ fún yín. Wá gbọ́, ó lémi ò ní sáláì mọ́ lọ. Ó ní ṣùgbọ́n máa lọ, máa tó rán olùtùnú kan fún yín. Ẹni tí ó máa kọ inú, tí mo fòye ń kó yé yín. So ó mọ̀ wípé ẹ̀mí mímọ́ yẹn máa ń sọ wípé tí igi tó ń gé yóò ṣubú síre. Ẹ̀rí ọkàn kì í sọ bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ yẹn máa ń jẹ́ kó yé ni wípé èṣù máa ti ń tan ọ̀jẹ̀ lágbájá. Ẹ̀rí ọkàn kì í sọ bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ máa àkéèsì. Ẹ̀rí ọkàn kì í àkéèsì. So ìyàtọ̀ wà láàrin ẹ̀rí ọkàn àti ẹ̀mí mímọ́. Tó bá ní ẹ̀rí ọkàn, má rò pé ó ti lẹ́mìí mímọ́. Ẹ̀rí ọkàn máa tètè ń dá yẹn lẹ́bi. Ètè dá yẹn lẹ́bi fàràrà. Ẹ̀mí mímọ́ máa control ẹni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ẹ̀mí mímọ́ tún ní nínú ju ẹ̀rí ọkàn lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá yà torí voice mi, ṣùgbọ́n kí n kan sáà lè jíṣẹ́ Ọlọ́run, òun ló jẹ́ kí n wá. Torí voice mi. So tí voice mi ti wà okay, máa continue bí Olúwa bá fún mi lórí ọ̀fẹ́ ni o. Máa jẹ́ kó rí òótọ́ gan nípa tá a pè ní ẹ̀rí ọkàn àti ẹ̀mí mímọ́. So owó lè mọ̀ wípé lóòótọ́, owó lè mọ̀ pò tó wà, bóyá ẹ̀rí ọkàn ló ti ń control ẹ̀ tàbí ẹ̀mí mímọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Wọ́n kan ní orí ọ̀fẹ́, ẹ̀mí máa control, wọ́n sì lẹ́rí ọkàn. Ṣùgbọ́n whatever may be, iṣẹ́ tó yẹ ká ẹ̀rí ọkàn sí ẹ̀mí mímọ́ tí kò gbó tún sí perfectly ju ẹ̀rí ọkàn lọ. Yóò dára fún wa. So ẹ̀rí ọkàn ó lágbára lóòótọ́, àmọ́ Sátánì á máa lo ẹ̀rí ọkàn ẹlòmíì pa tí ò ní lẹ́rí ọkàn mọ́. Ẹ wo àwọn tó ń wo ibi tí orílẹ̀-èdè wà, ẹ rí pé kò sí ẹ̀rí ọkàn. So síbi tí o ti sẹ́rí ọkàn ló ti fẹ́ lẹ́mìí mímọ́. Ẹ̀mí mímọ́ jẹ́ kí tàbí ìyẹ́ láti fò lọ ìjọba ọ̀run. Ẹ pé iṣẹ́ tẹ̀mí máa ṣe pọ̀ lórí ènìyàn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run fún ìwà ayé Kristi. Olúwa ṣe o. So torí náà, máa dánú dúró torí tábà rí mi á rí pé mò ń voice ọkàn mi láti sọ̀rọ̀ ni. So ọmọ Ọlọ́run, according to Bible,
according to word of God, mọ̀ wípé Ọlọ́run sọ wípé Jésù sọ wípé èmi ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Mò ń lọ láti lọ pèsè àyè, ṣùgbọ́n tó sọ wípé mò ń lọ, èmi ò ní ṣaláì fi yín sílẹ̀, ṣùgbọ́n wọ́n fún yín lẹ́mìí mímọ́. Ó wá ní ẹ lọ sí yàrá òkè, ẹ lọ máa béèrè fún ẹ̀mí mímọ́. Ó ní títí tí olùtùnú náà fi dé, ẹ ò gbọdọ̀ kú ọbẹ̀. Wọ́n sì gbàdúrà kíkankíkan bẹ́ẹ̀. So ní ọjọ́ Pentecost, ẹ̀mí máa wọnú ènìyàn. Ní ọjọ́ Pentecost, ẹ̀mí máa dé. Ní ọjọ́ Pentecost, ẹ̀mí máa bẹ̀rẹ̀ iṣẹ́. A rí i pé Pétérù tó ti ń sá kiri, ẹ̀mí máa jẹ́ oríire tí ń fúnni ní ìgboyà. Máa sọ nípa ẹ̀mí mímọ́ fún wa. Máa jẹ́ kó yé wa yàtọ̀ sí courses. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí n dánu dúró yìí. So ẹ pàdé mi lórí Christ Campaign TV on Facebook. Christ Campaign TV on Facebook. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ní báyìí, mo fẹ́ kọjá lọ síbẹ̀ ká lọ sọ̀rọ̀ nípa àwọn tí a pè ní ìjọsìn, ìgbé ayé ìjọsìn Kristẹni, ìgbé ayé ìjọsìn Kristẹni tòótọ́. Báwo ni wọ́n ṣe rí ìjọsìn? Kí ni Ọlọ́run sọ nípa ìjọsìn Kristẹni? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ọ̀rọ̀ yẹn dé ìkórìtà kan nínú ọkàn mi. Ó jẹ́ kí n béèrè lọ́wọ́ Ọlọ́run tí ọ̀run fi rán mi jáde. So kí ni tó dé? Ni wípé àwọn kan ti rò pé ìjọsìn jẹ́ scam. Ó mà ṣe o. Ẹ̀mí ló ń ṣe àkóso tàbí olùtumọ̀ tó wà nínú ẹ̀mí, kì í ṣe ara. Ara ò lè ṣiṣẹ́ ẹ̀mí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Gbogbo àwọn olùjọsìn tòótọ́ tí kì í ṣe wípé a kàn ń jọ́sìn lásán. Mo béèrè pé kí nìdí tí èèyàn fi ń jọ́sìn? Ẹnìkan ò lè dá mi lóhùn. Tí mo sì wo ẹni yìí bí alàgbà nínú ìjọ Ọlọ́run. So ó ṣe ní láàánú púpọ̀ wípé tí a bá ń ka ìwé yìí dáadáa, a ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ò ní máa ṣẹlẹ̀. A ó lè dá àwọn àbẹ̀rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. God bless you gbogbo èèyàn. Ṣùgbọ́n mo súre fún ọ. Ìbò tí ń bọ̀ lọ́nà yìí ò ní rá sínú rẹ̀ o. Bógun tí ọ̀tá ṣe pín plan kalẹ̀ ṣe pọ̀ tó, lórúkọ Jésù, ẹ̀mọ́ yóò máa kó ọyọ́ nínú ewu. Ó ní bógun lọ o. Afẹ́fẹ́ tó ń fẹ́ ibi kò ní fẹ́ dọ́dọ̀ rẹ o. Afẹ́fẹ́ tó ń fẹ́ ìjì kò ní fẹ́ dọ́dọ̀ rẹ. Àní atẹ́gùn tó ń gbé ẹkún rìn lórúkọ Jésù kò ní gbé wálé rẹ. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ní rá o. Ó ní sọnù. Ó ní dẹ́ntẹ́ fọ́tò rẹ̀ wá kiri. Ó ní dalábò ara. Ẹ̀mọ́ yóò dì ọ́ mú o. Yóò ràn ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. 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 Orúkọ Jésù. God bless you. Àánú Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Kí hallelujah kan. Hallelujah. Ògo fún Jésù.